gbogbo psalm tó kù nínú bíbélì. Mo máa sọ ìdí díẹ̀ fún wa. So but kí tó bẹ̀rẹ̀ psalm 23 yẹn, mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn psalm mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra yìí. Ṣé rí psalm 22, psalm 23, psalm 24, messianic psalm ní mẹ́tẹ̀ẹ̀ta o. Psalm Jésù Kristi, psalm olùgbàlà aráyé, òun ni mẹ́tẹ̀ẹ̀ta. A ní májẹ̀mú titun ní New Testament. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó cover nípa Jésù Kristi, gbogbo ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, psalm mẹ́tẹ̀ẹ̀ta yìí ló cover gbogbo ẹ̀. Ó cover past, ìkan tó ti kọjá. Ó cover present, ó dẹ̀ tún cover future, ìkan tó máa ṣẹlẹ̀. So ní psalm 22, a rí wípé iṣẹ́ tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébù, òun ló wà ní psalm 22. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 11, John 10 verse 11. Ó sọ wípé èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Olùṣọ́ àgùntàn rere ó máa ń fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ni fún àwọn àgùntàn rẹ̀. So Jésù Kristi wá ní psalm 22 láti wá fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún gbogbo àwa àgùntàn rẹ̀. So ìyẹn cover past. So ní psalm 22 New Testament pè Jésù Kristi ní good shepherd, olùṣọ́ àgùntàn rere. Ní psalm 23 májẹ̀mú tuntun New Testament, ó pè Jésù Kristi ní great shepherd. Ìwé Hebrews 13 verse 20 to 21. Hebrews 13 20 to 21. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá, great shepherd, ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù Kristi. The great shepherd ó represent the present. Bá ṣe wà nísinsìnyí lẹ́yìn tí Jésù Kristi ti fi ẹ̀jẹ̀ rẹ̀ tó ti ta sílẹ̀ fún wa fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. So present yìí ó dúró fún ìtọ́jú, ìpèsè, ààbò, all the good things, gbogbo nǹkan dáadáa tá lè rí tí olùṣọ́ àgùntàn tó lè ṣe fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ èyí tó ti ta sílẹ̀, nítorí pé ó ti mú wa kúrò nínú májẹ̀mú ti tẹ́lẹ̀, májẹ̀mú òkú yẹn kò sí mọ́. So psalm 23 dúró fún present, àkókò tá a wà yìí. Great shepherd yẹn òun ló ń tọ́jú wa báyìí tóró ti jíǹde, so ó ti ń ṣeṣẹ́ tó ń ṣe báyìí. Ní psalm 24 nígbà tá a bá ṣe next week lágbára Ọlọ́run, Bible májẹ̀mú tuntun New Testament pè ní the chief shepherd. Ìyẹn ni olórí olùṣọ́ àgùntàn. Ìwé Pétérù 1 Peter chapter 5 verse 4. 1 Peter chapter 5 verse 4. Ó ní nígbà tí olórí àgùntàn tó bá sì fi ara hàn, ẹ̀yin yóò gba adé ògo tí kì í ṣá. Ṣé ẹ rí 24 ń sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi. Mo sọ fún wa wípé psalm 22 past nígbà tó wá títí tó fi dé, tó fi wá kú sórí igi àgbélébù, tó fi jíǹde. Ní psalm 23 ó jíǹde, ó wá láàrin wa. Òun wá ní great shepherd tó wá ń tọ́jú wa, tó wá ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún wa. Ṣùgbọ́n ní psalm 24 ó jẹ́ ká mọ̀ pé olùṣọ́ àgùntàn, olórí olùṣọ́ àgùntàn ńlá yìí ó ń padà bọ̀. Now he will be the chief shepherd. Nígbà tó bá dé, he is coming back o. Ó ń padà bọ̀. Nígbà tó bá sì dé, gbogbo àwa tá bá sì dúró nínú rẹ̀ ní ọjọ́ ìdájọ́, a máa gba adé ògo, adé tí kì í ṣá, adé tí kò sí bí kankan, tí ò sí kankan tó lè bàjẹ́. So mo fẹ́ ká máa rántí wípé psalm 22 represents the past, psalm 23 the present, psalm 24 the future. So ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ psalm 23. So psalm 23, tá bá fẹ́ understand psalm 23 dáadáa, a láti lọ wo àwọn olùṣọ́ àgùntàn, àwọn tí wọ́n ń tọ́jú àgùntàn. Àwọn wo là ń pè lágùntàn? Kí ló wà nípa àwọn àgùntàn yìí?
kí ni olùṣọ́ àgùntàn yìí kí ló máa ń ṣe fún àwọn àgùntàn? Nítorí bíbélì sọ wípé olùṣọ́ àgùntàn yìí ni Jésù Kristi, mo ti jẹ́ ká mọ̀ yẹn ń sìn. Báìbù dẹ̀ tún sọ fún wa wípé àwa ènìyàn yìí, àwa ni àgùntàn pápá rẹ̀ ni wá. So kí ló dé tí Báìbù ṣe pè wá ní àgùntàn? Kí ló dé tí Jésù Kristi ṣe jẹ́ olùṣọ́ àgùntàn? So kí ló wà láàrin olùṣọ́ àgùntàn àti àgùntàn? A ní láti mọ̀ dáadáa ká tó lè understand Psalm 23. Mo mọ̀ pé wọ́n ti kọ oríṣiríṣi ìwé lórí Psalm 23 o, but pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ lèmi fẹ́ fi sọ ọ̀rọ̀ nípa Psalm 23. Dávìdì dẹ̀ mọ̀ nípa nǹkan tó kọ dáadáa pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ Psalm, torí ọmọ darandaran ni Dávìdì. Òun fún rẹ̀ ó láwọn àgùntàn tí Dávìdì fún rẹ̀ tó ń tọ́jú. So Dávìdì fún rẹ̀ gan olùṣọ́ àgùntàn ni. So Dávìdì mọ̀ gbogbo, ó mọ̀ pé gbogbo ẹranko tó ń tọ́jú, àwọn àgùntàn yẹn, àwọn ni wọ́n ní ìdíkẹ́ àjù. Àgùntàn wọn léyín, wọ́n lè fi defend ara wọn. Ibi tó bá ti ní pé kán darí sí, wọn ò ní darí síbẹ̀. Ibi tí wọ́n tí kan ti lè ṣẹlẹ̀ sí wọn, ibẹ̀ náà máa ń lọ. Tán bá rí kòtò tán kó sí ilé ní tó olùṣọ́ àgùntàn mú wọn kúrò, tán bá tún bọ̀ lọ́la wọ́n á tún kó sí the same kòtò. Báyìí àwọn àgùntàn ṣe rí nìyẹn. Tí àwọn nǹkan tó máa ń jẹ kòkòrò tó máa ń jẹ àwọn ẹran lórí, àwọn ò ní nǹkan tó lè fi defend ara wọn, tó lè fi àwọn tó at least àwọn ẹranko kan ní ihò tó máa fi defend. Àgùntàn ò ní kankan tó máa fi defend ara ẹ̀. So táwọn kòkòrò bá sì ti lè jẹ wọ́n lórí, tán bá ti lè jẹ wọ́n lójú, wọ́n máa ń tètè kú, wọ́n á kò kú dànù ni. So ó ní àwọn nǹkan tó olùṣọ́ àgùntàn tó máa ń ṣe fún àwọn àgùntàn tó jẹ́ wípé àwọn àgùntàn yẹn wọn ò ní kú. Àwọn àgùntàn yẹn wọ́n á tún lè máa bí sí, wọ́n á tún lè máa rẹ̀ sí. So Dávìdì ṣàlàyé gidi fún wa nípa àgùntàn àti nípa bí Ọlọ́run ṣe jẹ́ olùṣọ́ àgùntàn wa. Even though Dávìdì fún rẹ̀ olùṣọ́ àgùntàn ni, ṣùgbọ́n Dávìdì mọ̀ pé àgùntàn náà ló ń jẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òpó olùṣọ́ àgùntàn kan wà tó jẹ́ pé bí òun ṣe ń tọ́jú àwọn àgùntàn òun, bẹ́ẹ̀ ni olùṣọ́ àgùntàn yìí bẹ́ẹ̀ ló ṣe ń tọ́jú òun. So kí ni pàtàkì tó wà láàrin olùṣọ́ àgùntàn àti àgùntàn? Ṣé rí àwọn àgùntàn yìí, especially àwọn ti Áfríkà, àwọn ti bí at least àwọn tó tọ́jú wọn bí, wọ́n á ti kó ajá sáàárín wọn, wọ́n á kó gbogbo nǹkan tó lè máa lé àwọn kòkòrò tó máa ń jẹ wọ́n lórí. Torí táwọn bá kó àwọn nǹkan tó máa help wọn, gbogbo wọn máa kú dànù ni. Àwọn olùṣọ́ àgùntàn yìí wọ́n máa ń da òróró, wọ́n á máa da òróró sí orí àwọn àgùntàn yẹn, wọ́n máa dà sí gbogbo orí wọn kó cover gbogbo orí wọn. Wọ́n máa ń fi sí ní almost bóyá once in a week, wọ́n á máa fòróró sí. So òróró yẹn máa ń form layer. So òróró tó máa ń dà sí yẹn kò kí ń jẹ́ kí àwọn kòkòrò kán lè máa bite wọn, kán lè máa jẹ àwọn àgùntàn yẹn. Kò ní jẹ́ kí àwọn kòkòrò yẹn á máa sá, wọ́n á máa sá tán bá ti rí pọ́n ti da òróró sí gbogbo orí àwọn àgùntàn yẹn, wọ́n á máa sá. Torí tí kòkòrò lásán tó bá jẹ àgùntàn yẹn, ó máa forí gbà bí tó bá rí níbi tó ti ń forí gbà nǹkan yẹn, ibẹ̀ làgùntàn máa kú sí. So a láti mọ bí àwọn àgùntàn, ayé àgùntàn bó ṣe rí, ká lè mọ bí ayé àwa ènìyàn bó ṣe rí. Ká lè mọ ẹni tá à ń pè ní olùṣọ́ àgùntàn yìí, irú kan tó ń ṣe fún wa, ìdí tó ṣe jẹ́ pé ó jẹ́ pàtàkì. Tá láti ní olùṣọ́ àgùntàn, tá láti wà lábẹ́ olùṣọ́ àgùntàn yìí, tá láti jẹ́ kí olùṣọ́ àgùntàn yìí kó máa darí wa. Nítorí pé bí àgùntàn wọ́n ṣe ń ṣe exactly bẹ́ẹ̀ ni àwa èèyàn bẹ́ẹ̀ la ṣe ń ṣe. Kò sẹ́ni tó lè mọ̀ wá ju Ọlọ́run tó dá wa. Ọlọ́run tó dá wa ó sì sọ pé àgùntàn òun ni gbogbo wa. So ọ̀rọ̀ ìyànjú méjì ni mo máa mú ká tó lè, bóyá mo dẹ̀ lè mú mẹ́ta ká tó ka Psalm 23. Ọ̀rọ̀ ìyànjú kan, the first one ni wípé Dávìdì sọ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Ṣé rí Olúwa ni olùṣọ́ àgùntàn mi yìí, òun ni kọ́kọ́rọ́ Psalm 23. Tí Olúwa ò bá jẹ́ olùṣọ́ àgùntàn, gbogbo nǹkan tó kù Psalm 23 kò lè ṣẹlẹ̀. So Olúwa
ní olùṣọ́ àgùntàn mi. Òun gangan ni kọ́kọ́rọ́ Psalm 23. Olúwa tí Dáfídì sì ń sọ yìí, Yahweh ni. Tẹ́ bá wo English Bible wá rí pé wọ́n kọ ní capital upper letter kí iná fi kọ́. Àwọn Júù wọn kì í lè pe orúkọ yẹn, wọn kì í fẹ́ pe Ọlọ́run lórúkọ, wọn kì í fẹ́ pè ní Yahweh, so wọ́n á kàn sọ pé Jehovah, Adonai. Dáfídì sọ pé Yahweh yìí, Yahweh yẹn ó ní I am that I am tí Moses rí, èmi ni tí ń jẹ́ èmi ni, tí Moses bá pàdé, tí Moses bí pé kí lorúkọ ẹ, èmi ò lè lọ jíṣẹ́ fún Fáráò tó bá sọ orúkọ ẹ. Ọlọ́run pọ̀ ní Egypt, ta ni Ọlọ́run mo fẹ́ sọ fún Fáráò pò rán mi, tó sọ wípé èmi ni tí ń jẹ́ èmi ni. So Dáfídì ronú, Dáfídì jókòó, Dáfídì rò wípé Yahweh yìí òun ló sọ fún Mósè wípé èmi ni tí ń jẹ́ èmi ni. Ìyẹn ni pé nígbà tó ti kọjá tí wọ́n ti bí òun Dáfídì, Ọlọ́run yẹn wà. Ìkan lánàá ni. Lẹ́ni the I am, òun náà tún ni the I am, èmi ni tí ń jẹ́ èmi ni in the present. Tóun Dáfídì bá tún lọ tán, ayé ṣì ń continue. Is the same God náà, òun tún ni the I am nígbà tóun Dáfídì ò ní sí mọ́. Nígbà tí gbogbo ayé bá sì tún kọjá lọ, Ọlọ́run yìí náà, he still the I am. Òun náà ni kò síbi kankan tó ń lọ. Ọlọ́run kan láéláé ni. Dáfídì ronú ẹ̀ wípé àfi kéèyàn bọ́ Ọlọ́run yìí rìn ni o. Ẹni tí Ọlọ́run yìí tí ò bá ti bá rìn, kò sí kankan tó lè wá ṣe nínú ayé yìí. Lẹ́yìn ayé yìí, kò tẹ̀ sí kankan tó máa tún ṣe. So Psalm 23 ó ní the secret of life o. Àṣírí ayé, ẹni tó bá fẹ́ gbé ayé dáadáa, tó fẹ́ gbé ayé, tó fẹ́ ní abundant life láyé ń bí, tó sì fẹ́ kúrò láyé ń bí, tó tún fẹ́ bá Jésù Kristi jọba ní ayérayé, Psalm 23 làṣírí o. Psalm 23 is the secret of life. Dáfídì realize wípé Ọlọ́run yìí, èèyàn ò lè escape ẹ o, because nígbà tá àti ìbí wa, ó wà ń bẹ̀, he was. Nígbà tá wà yìí, he is, òun náà lọ́lọ́run. Nígbà tá yóò ní sí mọ́, he will still be God. So how can you escape a God like that? Kò sí bó ṣe ní bọ́ Ọlọ́run náà pàdé. Kò sí béèyàn ṣe lè gbọ́n tó. You can't wá bọ́ Ọlọ́run yìí pàdé ni. Ṣé mọ̀ pé tó bá jẹ́ èèyàn, President America tó kọ́kọ́ jẹ, à sọ pé he was. Ṣé mọ̀ nígbà yẹn òun ló jọba, ṣùgbọ́n kò sí ńbẹ̀. Òun ni ààrẹ nígbà yẹn, kò sí ńbẹ̀. Nísìnyí wọ́n ní ààrẹ mìíràn, he is. Tí ààrẹ tó wà ńbẹ̀ tó bá tún yánsìn, á tún kúrò ńbẹ̀, ààrẹ míì á tún dé. Ṣùgbọ́n Ọlọ́run yìí, ààrẹ tí ò yípo padà ni o. Kò sí baba ńlá ẹni tó lè yípo padà. Òun nìkan náà láéláé ni. So Dáfídì ronú ara ẹ̀ wípé àfi kéèyàn bọ́ Ọlọ́run yìí, àfi kó bá rìn ni o. Èyí tó bá gbọ́n, tó fẹ́ gbé ilé ayé tó dára, tó sì tún fẹ́ tó bá parí láyé yìí, tó tún fẹ́ bá Ọlọ́run gbé, àfi kẹ́ni yìí kó fi Ọlọ́run yìí kó fi ṣe olùṣọ́ àgùntàn rẹ̀. Nítorí ohun gbogbo ló mọ̀. Ohun gbogbo tó máa ṣẹlẹ̀, òun ló mọ̀. Nǹkan tó máa parí ayé wa, òun ló mọ̀. Níbi tá máa parí sí, òun ló mọ̀. Ká tó bí wa, òun náà ni. So the best thing, babalá revelation ni o. Torí Dáfídì máa ń meditate, tó máa ń ronú gan ni. Ní tó ti ń tọ́jú àwọn àgùntàn rẹ̀. Ó rí pé àfi kéèyàn fi Ọlọ́run yìí ṣe olùṣọ́ àgùntàn nìkan ni o. Ọ̀nà àbájáde kan, ọ̀nà àbáyọ kan tó wà ní ilé ayé yìí, ó rí pé k'Ọlọ́run yìí kó jẹ́ olùṣọ́ àgùntàn ènìyàn. So tó bá sì ti wá jẹ́ olùṣọ́ àgùntàn ènìyàn, oríṣi gbogbo nǹkan téèyàn bá nílò, téèyàn fẹ́ dà, téèyàn fẹ́ jẹ́, gbogbo rẹ̀ ló wà nínú Ọlọ́run yìí. Tá bá ti fi ṣe olùṣọ́ àgùntàn, ìlérí mẹ́wàá ló wà ní Psalm 23 yẹn, wípé tá bá fi Ọlọ́run yìí, ẹni tọ́lọ́run yìí bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ̀ ni o. Nítorí mo ti sọ fún wa pé àgùntàn kò lè dá nǹkan ṣe fúnra ẹ̀. Ẹ̀yin lọ wo documentary lórí àgùntàn, ẹ rí pé àgùntàn ò lè ṣe, kò sí nǹkan kan tó lè ṣe. Ibi tó bá ní pé kó má lọ, òun ló máa lọ. Tí ẹ̀rù lásán, tí wọ́ọ̀fù ìkòkò bá kàn dùn lásán, gbogbo àwọn àgùntàn yẹn wọ́n máa kú ni. Ẹ̀rù pé wọ́n gbọ́ wọ́ọ̀fù tó dùn ni o. Wọ́ọ̀fù ò tẹ̀ tí
kò tí ì pa wọn o, wọ́ọ̀bù tí ì súnmọ́ wọn, wọ́ọ̀bù kàn halẹ̀ mọ́ wọn lásán ni àwọn àgùntàn yẹn wọ́n á dẹ̀ ti máa kú. Ìbẹ̀rù, fíà ló máa ń pa àwọn àgùntàn yẹn jù. Bó tá bá ní Ọlọ́run gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, Dáfídì máa ń sọ fún wa wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a máa benefit from ẹni tó bá fi Ọlọ́run fi ṣe olùṣọ́ àgùntàn rẹ̀. Torí ẹni tó Ọlọ́run yóò bá jẹ́ olùṣọ́ àgùntàn fún, in fact kò lè ní abundant life, kò lè, nígbà tó bá ti tájé bá tún parẹ́, kò tún síbi kankan tó tún lọ, inú ìyà ni, inú iná ni. Wípé so àwọn nǹkan bọ̀ tá bá ti fọ Ọlọ́run yìí, tá bá ti fi ṣe olùṣọ́ àgùntàn wa, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, fún ọmọ túmọ̀ nǹkan tó ń sọ o. Ẹni tó Ọlọ́run bá jẹ́ olùṣọ́ àgùntàn ẹ̀, gbogbo nǹkan tí olùṣọ́ àgùntàn bá ti sọ pé kéèyàn ṣe, olè ní a máa ṣe. Torí tá a bá tẹ̀lé ọ̀nà, tá a bá tẹ̀lé òfin lólùṣọ́ àgùntàn fún wa, ìkókò á gbé àgùntàn, ìkókò máa gbé. Torí kò sí ìkan lọ́rùn kò jẹ́ olùṣọ́ àgùntàn wa. Ìkejì òun ni àlàáfíà. Èèyàn máa ní àlàáfíà. Dáfídì sọ fún wa ní Psalm 23, ó ní ó mú mi wà lẹ́gbẹ̀ẹ́ omi tó dákẹ́, omi tí kò sí ìjì ń bẹ ni o. Ṣé mọ̀ pé ìjì máa ń wà ní omi tí kò ní ìjì ni o. Torí tí ìjì bá wà ń bẹ, àwọn àgùntàn yẹn wọ́n á sá ni o, ẹ̀rù á bà wọ́n. Torí fíà, ìbẹ̀rù ó máa ń pa àwọn àgùntàn yẹn jù, ìbẹ̀rù. So olùṣọ́ àgùntàn yìí ó máa kó àwọn àgùntàn rẹ̀ lọ sí ẹ̀gbẹ́ omi tó dákẹ́ rọ́rọ́, níbi tí kò ti sí wàhálà, tí kò ti sí ìjì, á sì dúró tì wọ́n láti máa ṣọ́ wọn bẹ̀. So àlàáfíà, ìlérí àlàáfíà wà. Ìkẹta ni wípé ìdáríjì ẹ̀ṣẹ̀, nítorí pé àwọn àgùntàn yẹn, nígbà tí olùṣọ́ àgùntàn bá sọ pé ó yá ọwọ́ òsì gbogbo yín, ọwọ́ òsì báyìí gbogbo yín máa lọ, wọ́n á lọ kó sínú kòtò. Ibi tí wọ́n ní ká má lọ yẹn, ibẹ̀ gangan ni wọ́n á lọ torí bọ̀. Ṣùgbọ́n kí ni olùṣọ́ àgùntàn máa ṣe? Ó máa tún rọra fà wọ́n padà ni. Kò ní bínú sí wọn kó fi wọ́n sílẹ̀ síbẹ̀ kan kú dànù. Ó máa tún rọra fà wọ́n padà sáàárín àwọn agbo. Ó lè fi àwọn 99 tó kù sílẹ̀ gan, kó jẹ́ pé ẹyọ kan tó kúrò yẹn kó dẹ̀ lọ mú padà, á tún fi sáàárín wọn. So a máa ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó bá jẹ́ wípé a fi Ọlọ́run yìí a fi ṣe olùṣọ́ àgùntàn wa. So Dáfídì sọ wípé ó mú ẹ̀mí mi padà, he restores my soul. Ìfà bó ṣe save, bó ṣe gbà wá là nìyẹn. Kò wá ṣe pé ó gbà wá là nìkan. Tí ẹ̀ṣẹ̀ bá tún wà lẹ́yìn tó gbà wá là pàápàá, tá bá tún ti lọ jẹ́wọ́, á tún gbà wá padà. Ọlọ́run dáadáa ni. Olùṣọ́ àgùntàn gidi òun la ní. So ìlérí ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà. Ó ní wípé he restores my soul. Kò jẹ́ kọ́kàn mi, kò jẹ́ kó ṣáko lọ. Ó máa ń dá padà. Ó máa ń dá padà. Ó máa ń dá padà. Ìkẹrin ó ní ìtọ́ni, guidance. Ìtọ́ni, guidance. Ó ní ó mú mi lọ sí ọ̀nà òdodo. Ṣé rí, tá bá fi Ọlọ́run wa yìí, tá bá fi ṣe olùṣọ́ àgùntàn, tó jẹ́ pé ká tó ṣe nǹkan kan, a máa bi Ọlọ́run yìí ní pé Olúwa, kí ni kí n ṣe? Ẹni tí mo fẹ́ leléyìí Olúwa, ṣé ń tẹ́ fẹ́ kí n fẹ́ nìyẹn? Ta ló yẹ kí n fẹ́? Tá bá ní sùúrù k'Olúwa fúnra rẹ̀ gangan kó yàn fún wa, mọ̀ pọ́kàn wa máa balẹ̀ nínú marriage. Iṣẹ́ báyìí ni mo fẹ́ kọ́ Olúwa, nǹkan báyìí ni mo fẹ́ lọ ṣe. Tá bá bi Ọlọ́run, tá sì tẹ̀lé nǹkan tó Ọlọ́run fún wa, tó jẹ́ pé Ọlọ́run ló darí wa, ẹ̀rí pà ní ṣe mistake. Kò ní sí pé mo lọ ṣe kọ́ọ̀sì kan, mo ṣe títí nígbà tí mo dé kò síṣẹ́. You see, if only we will allow God, tá bá ń fi gbogbo ọ̀nà wa, tá bá ń fi lé Ọlọ́run lọ́wọ́. Àwọn èèyàn máa ń sọ fún mi pé ẹgbà tẹ́yìn ò bá gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, gbogbo èèyàn kan ló ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Bible ńkọ́? Bible lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ jù. Kó tó di pé èèyàn tiẹ̀ máa gbọ́ voice Ọlọ́run, kẹ́ tó máa gbọ́ ohùn Ọlọ́run. The first place tó máa ń bá wa kọ́kọ́ sọ̀rọ̀ òun ni Bíbélì. If tẹ́ bá sì ń gbọ́ ohùn ẹ̀ gan, he still talks to you from the Bible. Ìkẹ́ tó bá fẹ́ kẹ́ ẹ ṣe, tẹ́ bá ń ka Bible láàárọ̀, ẹ kàn rí pé verse yẹn á kàn jump at you ni. Á kàn dàbí ẹni pé verse yẹn nìkan lẹ rí ń bẹ̀. He's talking to you and you will know that he's talking to you.
pé nǹkan báyìí lòun fẹ́ kẹ́ ṣe, ọ̀nà báyìí lòun fẹ́ kẹ́ gbà. Tá bá ń fi gbogbo àwọn ọ̀nà ọmọ wa, ọ̀nà gbogbo nǹkan, gbogbo gàgàrà, gbogbo wàhálà wọ̀nyí á dínkù. So Dáfídì sọ wípé tá bá fọlọ́run yìí tá bá fi ṣe olùṣọ́ àgùntàn wa, ó máa ń tọ́ ni o, divine direction ni o, divine direction, ìtọ́sọ́nà látòkè wa, divine direction. Òun ni Olúwa ṣèlérí ẹ̀ tó bá jẹ́ pé òun ni olùṣọ́ àgùntàn wa o, tó ń darí àgùntàn náà lọ síbi tó yẹ kí àgùntàn yẹn wà, níbi tí kò ti ní sí wàhálà fún àgùntàn, tí kò sí ìkòkò tó máa gbé, òun ló máa darí ẹ̀ síbẹ̀. So ìtọ́ni, guidance. Ìkarùn-ún, companionship, ìbáṣepọ̀. Ṣé ẹ mọ̀ wípé tí olùṣọ́ àgùntàn kò kì í fi àwọn àgùntàn rẹ̀ sílẹ̀ o, torí tó bá fi wọ́n sílẹ̀ ìkòkò máa débẹ̀, ó máa gbé wọn. Ìfà àwọn fúnra wọn lè ṣe ra wọn léṣe, kòkòrò lásán tó bá jẹ wọ́n tó máa forí ha igbó lásán báyìí, ibẹ̀ ló máa ń kú sí. Wọn kì í lè fúnra wọn, kán lè fúnra wọn gba orí wọn nínú igbó. Àwọn ẹranko tó kù wọ́n á fight, wọ́n á já gbogbo, but àgùntàn kò ní lè fight. Torí ẹ̀ bá ti lè tìbọ̀ ní igbó yẹn, obì ẹ̀ ló mọ̀, ó kàn wọ́n ṣe níbẹ̀, kò lè kúrò níbẹ̀. So but olùṣọ́ àgùntàn á ti rí wípé ó ti torí bọbi tí ò ti lè yọ ara ẹ̀. Kí ló olùṣọ́ àgùntàn máa ṣe? Á wá àyọ kúrò. So Olúwa ṣèlérí fún wa wípé I will not leave you nor forsake you. Torí ó mọ̀ wípé ìkòkò pọ̀ nínú ayé, òun ló dá ayé, ó mọ̀ pé ibi tá a wà lórí òkè Síónì, àwọn ìkòkò náà wà lára wa, ó mọ̀ pé kò sí ibi tán wà. Ṣùgbọ́n torí pé kò kì í fi wá sílẹ̀, ọba tó dá oorun tí kì í sùn, you know what, he doesn't sleep torí pé kó lè máa wò wá nì, kó lè máa ṣọ́ wá nì, kò kì í sùn oorun ìṣẹ́jú kan. So tá bá jẹ́ kí Ọlọ́run yìí kó jẹ́ olùṣọ́ àgùntàn wa, ìbáṣepọ̀ tó wà láàárín àwa àti Ọlọ́run ó máa ń fún wa ní ààbò, nítorí kò ní fi wá sílẹ̀ nígbà kan. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, èmi àti ẹ̀ lájọ wà. The Shekinah glory is present here with me. Bá ṣe wà lórí òkè Síónì yìí, Shekinah glory yẹn ó wà ńbẹ̀. So ńgbà tí Sátánì bá yọwọ́, idà Ọlọ́run á wá bà wọ́n lójijì. You see? So companionship yẹn ó guarantee pé àwa àti Ọlọ́run la máa rìn, lájọ máa rìn. À ń sùn ní o, ó ń ṣọ́ wa. À ń jẹun ní o, ó ń ṣọ́ wa. Nígbà táwọn ọ̀tá ń plan ní o, ó ń ṣọ́ wa. Then ìkẹfà òun ni comfort, ìtùnú. Ṣé mọ̀, David sọ wípé ọ̀pá rẹ̀ àti ọ̀pá náà ní Yorùbá Bible pé méjèèjì, but ìkan rod, ìkan staff, torí wọ́n yàtọ̀ síra. Àwọn tó máa ń da ẹran, àwọn olùṣọ́ àgùntàn darandaran yẹn, ìkan méjì bí ọ̀pá ni méjèèjì ṣe rí, but ìkan wà tó ní orí tó máa fi ń fa orí àwọn àgùntàn yẹn padà, but ìkan wà tó jẹ́ pé ìyẹn kan straight ni, ìyẹn náà máa fi ń lu gbogbo àwọn ìkòkò àti anything tó bá fẹ́ affect àwọn sheep, àwọn àgùntàn, ó ní wọ́n máa fi ń pa wọ́n, ìyẹn rod yẹn. So ọ̀pá yẹn David sọ pé ọ̀pá tó fi ń pa àwọn ọ̀tá, tí àwọn ìkòkò tí ò jẹ́ kán lè gbé àwọn àgùntàn lọ, ó ní ọ̀pá yẹn ló máa ń tu òun nínú. Ó ní àti staff ìkejì tó ní kíní bíi crook lórí tó fi ń fa àwọn àgùntàn yẹn padà, tá bá ti fẹ́ kúrò láàrin àwọn agbo àgùntàn, wọ́n á fi padà. Ìyẹn ni Ọlọ́run fi ń discipline wa. So David sọ pé méjèèjì, ọ̀pá yẹn o àti staff o, èyí tó fi ń discipline wa yẹn o, pé méjèèjì ló ń tu òun nínú. Nítorí méjèèjì ni ò jẹ́ kó òun ìbá ti ṣáko lọ, tí ò bá jẹ́ pé méjèèjì yẹn pó wà lọ́wọ́ olùṣọ́ àgùntàn òun. Bẹ́ẹ̀ David náà ṣe ní méjèèjì dání. Ó nìkan tó máa fi ń pa àwọn ẹran tó bá fẹ́ wá pa àwọn àgùntàn rẹ̀, bẹ́ẹ̀ ló nìkan náà tó máa fi ń kọ́ wọn lọ́gbọ́n tó bá fẹ́ misbehave, á fi fà wọ́n padà sínú agbo. So David sọ pé méjèèjì yìí, òun olùṣọ́ àgùntàn yìí, òun ló fún wa o, láti lè máa jẹ́ kí ìtùnú kó lè máa dé bá wa. Kò ní jẹ́ kéèyàn wọ depression, kò ní sí pé I'm down. Ọ̀pá yẹn
ó máa ń tùyàn nínú ni, ó máa ń tùyàn nínú ni. Ìkeje ni provisions, ìpèsè. Dáfídì sọ wípé nítorí ìwọ pèsè tábìlì, ó gbé tábìlì sílẹ̀ níwájú mi, kò tiẹ̀ wá ń ṣe pé ó kàn gbé tábìlì yẹn sílẹ̀ nìkan, ó gbé sílẹ̀ lójú àwọn ọ̀tá gan ni. Ṣé mọ̀, gbogbo nǹkan tí mo nílò bẹ́ẹ̀ ló pèsè rẹ̀ fún mi. Ó wá pèsè rẹ̀ fún mi lójú àwọn ọ̀tá gan ni o. Ìfàtàgò yẹn ó wá tún kún àkúnwọ́n sílẹ̀ pàápàá, ó kọjá nǹkan tí mo tiẹ̀ tún nílò, kò sì sí nǹkan tọ́ta lè ṣe ń pa ẹ̀. Olúwa wá sọ mí di àgbàdo inú ìgò tó di àwòmọ́jú fún ẹdìyẹ. Ṣé mọ̀ pé tó bá kó àgbàdo sínú ìgò, adìyẹ á kàn dẹ̀ máa wò ó ní, kò sí nǹkan tó lè gbé ṣe. Bẹ́ẹ̀ ni Dáfídì sọ. Dáfídì sọ wípé Olúwa pèsè, ìpèsè tó wà, gbogbo nǹkan tóun nílò Olúwa pèsè. Ó gbé tábìlì yẹn kalẹ̀ níwájú mi ni, tí kò sì sí nǹkan tí ọ̀tá kankan tó lè ṣe ń pa rẹ̀. Ìyẹn ni pé ó paralyze wọn. Verse 8, I'm sorry, ìkẹjọ ni wípé joy, ayọ̀. Wípé tó bá fi Ọlọ́run yìí tó fi ṣe olùṣọ́ àgùntàn rẹ̀, Dáfídì sọ wípé ayọ̀ wà fún un. Nítorí Dáfídì sọ wípé ó fi òróró kún orí mi, ago mi sì kún àkúnwọ́n sílẹ̀. Ṣé ẹ mọ̀, òróró, mo ti sọ fún wa pé òróró yẹn àwọn olùṣọ́ àgùntàn wọ́n á dà sí orí àwọn àgùntàn, so that àwọn nǹkan tó máa ń jẹ orí wọn, tó máa ń jẹ́ kán síìkì, kán kú dànù yẹn, kò ní lè jẹ wọ́n mọ́. So wọ́n máa ń àdì ẹ̀ ní layer upon layer, ní layer upon layer. Wọ́n ṣáà máa ń fòróró yẹn sí, wọn kì í fọ̀ wọ́n dànù. Tó bá ti fi kan sí, tó bá tún tó bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì, wọ́n á tún fi míì sí. So kò sí kòkòrò kankan tó máa lè jẹ orí àwọn ẹran, torí tí wọ́n bá fi sí, kòkòrò máa ń wọ imú wọn. Àwọn kòkòrò máa ń yé ẹyin, wọ́n á yé ẹyin sí inú àwọn àgùntàn yẹn níbi tán gọ̀dé. So gbogbo yẹn wọ́n gọ̀, ẹ lọ wo documentary lórí wọn, especially àwọn tán race ní East Africa. So àwọn àgùntàn really bí wọ́n ṣe rí nìyẹn. So Dáfídì sọ wípé ṣùgbọ́n Olúwa yìí ó wá da òróró sí mi lé orí. Kí ni òróró yẹn dúró fún ní orí wa? Ìfàmìyàn òróró ẹ̀mí mímọ́, òun ló dúró fún. Dáfídì nítorí pé ó ti fi òróró sí mi ní orí, òróró yẹn ó wá take care gbogbo nǹkan tó yẹ kó mú àìsàn wá. Ó take care gbogbo nǹkan tó yẹ kó fa wàhálà nínú àgọ́ ara. Ó wá fi mí lọ́kàn balẹ̀. Ó jẹ́ kí n ráyè ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Nítorí nǹkan tá a máa fi mọ̀ pé èèyàn ṣe nǹkan tó yẹ kó ṣe ni pé the proof wà lọ́wọ́ ẹ̀. Ìyẹn ni pé ní ọwọ́ òun báyìí, òun rí òróró tó wà lórí òun fi rí nǹkan tó wà lọ́wọ́ òun, torí ago òun ó kún àkúnwọ́n sílẹ̀. Ó ní wọ́n ṣe máa ń sọ wípé the oil on your head, òun ló máa ń determine nǹkan tó wà lọ́wọ́ rẹ̀, the increase in your hands. Ẹ máa ti gbọ́ bọ̀bọ̀ kan tó mínísítà kan tó kọrin, oil on my head, increase in my hands, speed on my feet. Sáàmù yìí ló ti kọ́, Psalm 23 ni. Wípé oil tó wà lórí wa, nǹkan tó wà lórí wa, òun ló máa show nǹkan tó wà lọ́wọ́ wa, òun ló máa show increase tó wà lọ́wọ́ wa. Òun ló dẹ̀ máa sọ bí speed ṣe máa rí lẹ́sẹ̀ wa, òun ni. So Dáfídì sọ pé òróró yẹn, èyí tí Olúwa tó fi anoint òun fúnra òun gangan, òróró yẹn ló jẹ́ kí tábìlì tó Olúwa gbé síwájú òun, tí kọ́ọ̀pù yẹn tó wá kún, tó tún wá kún àkúnwọ́n sílẹ̀, nítorí òróró yẹn pọ̀ lórí Dáfídì. A sì rí evidence ẹ̀ nínú kọ́ọ̀pù tó wà níwájú Dáfídì wípé ó kún àkúnwọ́n sílẹ̀ ni. So result ẹ̀ òun ni joy. Ṣé mọ̀ pé nígbà tí ò bá ṣàìsàn, tí gbogbo nǹkan téèyàn sì nídìí, tọ́lọ́run pèsè ẹ̀ tó tún pọ̀ jù, tí ò sí wàhálà níbi kankan, kí ló máa ṣẹlẹ̀? Ayọ̀ ni, joy ni. Láti ẹ̀ tó joy pé Olúwa ti ẹ̀ jẹ́ olùṣọ́ àgùntàn èèyàn pàápàá. Tẹ bá fẹ́ sùn, kò jẹ́ kẹ́ ẹ bẹ̀rù. Kò sí bẹ̀rù wípé mi túmọ̀ kan arú àlá ti máa lálẹ́ yìí, mi túmọ̀. It doesn't matter, àlá tó bá fẹ́ wá sápò ara ẹ̀. I lay me down, I sleep, and I wake up. For the Lord sustaineth me. Psalm 3 verse 3. Mo sùn, mo dùbúlẹ̀, mo sùn, mo sì jí. Nítorí tí Olúwa, mi lè kó tẹ̀ dáadáa ní Yorùbá, nítorí tí Olúwa ló ṣe é fún mi, Olúwa ló ràn mí lọ́wọ́ ni. The Lord sustaineth me, he is the one. So whether ó lálàá ò lálàá,
tí olùṣọ́ àgùntàn yẹn ti wà ń bẹ̀ tó ti ń wò ọ́, tó jẹ́ pé ọmọ ẹ̀ ní ẹ́ o ti fayé rẹ fún lóòótọ́ àti lódodo, it doesn't matter irú àlá náà, olùṣọ́ àgùntàn yẹn wà ń bẹ̀, he's watching over you, he's watching over you. After bá ti fúnra wa ṣáko lọ tá à sí lábẹ́ ọlọ́run yẹn má, abẹ́ olùṣọ́ àgùntàn yẹn, tá bá ti lọ expose ara wa sí wòfù, but as long as tágùntàn tiwa bá ti dúró níbi tí olùṣọ́ àgùntàn wa tó wà, òun ló ń tọ́jú wa, òun ló ń wò wá, òun ni. So ó máa jẹ́ kí ayọ̀, ó máa jẹ́ kó wà, kò sí pé mi ìrorun sùn, kò sí pé kìnnìkan tó bá wù ẹ́ kó ṣe lóru, ó ṣe ìwọ ló wáṣẹ́ wàhálà ẹ̀ nìyẹn. I lay me down, I sleep and I wake, for the Lord sustaineth me. So ó máa ń jẹ́ kéèyàn ní ayọ̀. Ìkẹsàn-án ni wípé ohun gbogbo á wá bọ́ sí àkókò. Èyàn ò ní waste time púpọ̀, kò ní sí delay, nítorí pé ó fún wa ní divine direction. Nítorí òun ló máa sọ pé má ṣe eléyìí ni kò ṣe, má lọ ṣe yẹn. Gbogbo time tá máa ń waste trying to figure things out by ourselves, pé ọ̀nà báyìí ni máa gbé gbà, kí n lọ síbi báyìí, kí n ṣe. But tó bá jẹ́ pé Ọlọ́run ló fún wa ní direction, wípé báyìí ni tá a ní sùúrù, tá à ń wojú Ọlọ́run pé Olúwa kí ló yẹ kí n ṣe, tí kò ró wá lójú láti lọ máa dúró ní presence Ọlọ́run, láti máa fi gbogbo nǹkan tá a fẹ́ ṣe tá a fi lé lọ́wọ́. So a máa rí àwọn nǹkan ṣe lákòókò tó yẹ kí a ṣe nǹkan. Kò ní sí pé a waste time tó pọ̀ jù, kò ní sí mọ́. Ìkẹwàá, the last one tó wá jẹ́ eléyìí tó tóbi jù gbogbo rẹ̀ ni wípé ẹni tó bá fi Ọlọ́run ṣe olùṣọ́ àgùntàn rẹ̀, ìlérí eternity, ayérayé ó wà fún un. Ayérayé, ayé tó jẹ́ pé lẹ́yìn tó bá kúrò níbí tán, tá a bọ́ ara tó ń kú yìí sílẹ̀, a wá gbé ara tí kò kì í kú wọ̀, ara tí kò kì í ṣàìsàn, a wá gbé Ọlọ́run, nǹkan tó Ọlọ́run ṣe dá wa láti ìbẹ̀rẹ̀ gangan ní ọgbà Édẹ́nì, irú ayé yẹn a ṣẹ̀ wá gbé. Iye gangan là ń pè ní happy eternity. Iye gangan ni Dáfídì sọ pé gangan ni kọ́kọ́rọ́. Ó ní, and I will dwell in the presence of the Lord forever and ever. Eternity ni forever and ever. Àwọn nǹkan mìíràn wà tó ju bí mẹ́wàá ìkàlẹ̀ rí Psalm 23 ò bọ́ pàtàkì mẹ́wàá tí ẹ̀mí mímọ́ mínísítà sí ni òun ni mo mú wá, pé t'Olúwa bá jẹ́ shepherd wa, àwọn nǹkan tá a máa rí tá a bá fara wa balẹ̀, tá a jọ̀wọ́ gbogbo rẹ̀ fọlọ́run, òun ni mo ti sọ fún wa. Torí àkókò wa, màá kàn sọ̀rọ̀ nípa ìkejì díẹ̀ ká sáré ka Psalm 23. Ìkejì ni ọ̀pá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀pá rọ́ọ̀dì yẹn. Rọ́ọ̀dì tí Dáfídì sọ wípé ó máa ń mú ìtùnú wá. Staff yẹn, àní sọ̀rọ̀ púpọ̀ nípa staff, torí staff yẹn Olúwa fi ń discipline wa ni. But ọmọ tí bàbá bá fẹ́ràn ló máa ń discipline. Tá bá ṣe nǹkan tí kò dáa, Olúwa discipline wa, á mú wa padà. Nígbà mìíràn tó bá fẹ́ kọ́ wa ní nǹkan kan tá a tètè mọ̀ nǹkan yẹn, Olúwa lè mú wa lọ valley láti lọ kọ́ wa lọ́gbọ́n bẹ̀, so that I make sure wípé nǹkan tó ń fẹ́ ká mọ̀ yẹn pé a mọ̀, á dẹ̀ tún wá mú wa jáde. So ó máa ń lo staff wọn fún wọn yẹn. But ọ̀pá yẹn mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀pá, because ọ̀pá yẹn jẹ́ pàtàkì. Ọ̀pá yìí, kí tiẹ̀ ní ọ̀pá náà tí Dáfídì sọ pé ọ̀pá yìí ó ń tu òun nú. Ọ̀pá yìí darandaran òun ló fi ń lé gbogbo àwọn ọ̀tá tí ó jẹ́ kán lè sùn mọ́ àwọn ẹran. Kí ni ọ̀pá náà? Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ní Isaiah chapter 11 verse 1. Isaiah chapter 11 verse 1. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹ̀ka, mi mọ Yorùbá má ṣe pronounce ìkọ̀ọ̀kan, but ẹ̀ka ló mean. Ó ní ìkọ̀ọ̀kan yóò sì jáde láti inú kùkùté Jésè wá. Ẹ̀ka kan yóò sì hù jáde láti inú gbogbo rẹ̀. English Bible ló máa jẹ́ kó tètè yé yín jù. Ó pè ní the rod of the stem of Jesse. Pé rọ́ọ̀dì kan ó wá láti ilé Jésè, ìyẹn bàbá Dávidi. Wípé rọ́ọ̀dì kan ó gbọ́dọ̀ jáde. Rọ́ọ̀dì yẹn ń bọ̀ láti bẹ̀. Rọ́ọ̀dì náà Olúwa wá tún gbogbo nǹkan ṣe. A dẹ̀ mọ̀ pé rọ́ọ̀dì náà Jésù Kristi ni. Numbers chapter 17 verse 8. Numbers chapter 17 verse 8. Ó ní ó sì ṣe ní ijọ́ kejì
tí Mósè wọ inú àgọ́ ẹ̀rí lọ, sì kíyèsí ọ̀pá Áárónì fún ilé Léfì ó rúdì, ó sì tọ́nà, ó sì so èso ámọ́ndì. Ọ̀pá wo ló wà lọ́wọ́ Aaron? Ṣé mọ̀ pé tẹ́ bá lọ ka Numbers chapter 17 yẹn, rí kan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Gbogbo wọn ágíù ni. Mósè wá ní kán kó gbogbo ọ̀pá, kó kálukú kó ọ̀pá tiwọn sílẹ̀. Wọ́n kó ọ̀pá. Wòlíì àgbà náà, ta ni high priest náà? Jésù Kristi ni. Mo kò fún wa láwọn àwọn méjèèjì yẹn ká lè mọ̀ pé Jésù Kristi òun ni ọ̀pá náà, òun ni rọ́ọ̀dì yìí, èyí tí Dáfídì sọ pé ó ń tu òun ní inú. Nítorí ẹ̀ ni Holy Communion ló ṣe lágbára fún ẹni tó bá mọ àṣírí Holy Communion. A mọ̀ wípé ara Jésù Kristi ta máa ń jẹ, ọ̀pá tó wà lọ́wọ́ Aaron yẹn òun ni Jésù Kristi. A sì mọ̀ nǹkan tí ọ̀pá tó wà lọ́wọ́ Aaron tó ṣe nígbà tí Pharaoh, tí àwọn magicians ẹ̀ tí wọ́n fi dá gbogbo kíní sílẹ̀. Ọ̀pá Aaron, nígbà tí Aaron máa ju ọ̀pá tiẹ̀ sílẹ̀, ejò Ọlọ́run jáde, kí ló ṣe? Ó swallow gbogbo tàwọn magicians pátápátá. Lẹ máa fi mọ̀ wípé Jésù Kristi gangan òun lọ̀pá náà. Ọ̀pá tó wà lọ́wọ́ Aaron, rod yẹn, òun náà ló wà lọ́wọ́ Mósè, rod yẹn. Kí wá ni ọ̀pá yìí? Olúwa sọ fún Mósè ní Exodus chapter 7 verse 12. Exodus 7 verse 12. Olúwa sọ fún Mósè wípé nítorí tí olúkúlùkù wọn fi nítorí tí olúkúlùkù wọn fi ọ̀pá rẹ̀ lélẹ̀, wọ́n sì di ejò, ṣùgbọ́n ọ̀pá Áárónì ó gbé ọ̀pá wọn mì. Ti Exodus 7:12 ti ọ̀pá Aaron nìyẹn. Bọ́ Olúwa sọ fún Mósè ní Exodus 4:17. Ó ní ọ̀pá yìí ó ló máa fi ṣe oríṣiríṣi iṣẹ́ àmì, ó ló máa fi ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu. Ọ̀pá yìí, ọ̀pá tó wà lọ́wọ́ Mósè yìí, a sì mọ̀ pé ọ̀pá náà ni Mósè náà sórí omi nígbà tí Pharaoh tó tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa sọ fún Mósè wípé kí ló wà lọ́wọ́ rẹ? Ọ̀pá tó wà lọ́wọ́ rẹ òun náà ni, ọ̀pá yìí náà ló máa fi jà, òun náà ni gbogbo agbára, òun ló máa ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ná ọ̀pá náà sórí òkun pupa. Mósè ná ọ̀pá náà sórí òkun pupa. Kí ló sì ṣẹlẹ̀? Òkun pupa close padà. Ó close mọ́ gbogbo àwọn ọ̀tá, ó close mọ́ Pharaoh àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. So kí wá ni ọ̀pá náà? Jésù Kristi òun ni ọ̀pá náà. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Kí ni Jésù Kristi? Ọ̀rọ̀ Ọlọ́run. So ọ̀pá yìí Jésù Kristi ni. Jésù Kristi òun sì ni ọ̀rọ̀ Ọlọ́run. Torí Jòhánù orí 1 ẹsẹ̀ 1 sọ fún wa wípé ní àtètèkọ́ṣe òun ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. So òun ló ṣe pàtàkì tó jẹ́ pé a láti ní rọ́ọ̀dì yìí, a láti ní dání. Kò sí ẹni tó lè sọ pé òun fi Ọlọ́run ṣe olùṣọ́ àgùntàn tí kò bá ní rọ́ọ̀dì yìí, tí kò ní ọ̀pá yìí dání. Kò sí bó ṣe lè ní ìtùnú, kò sí bó ṣe lè rí gbogbo nǹkan àwọn ìlérí tá kà sílẹ̀ yìí, kò sí bó ṣe lè yí sí fún. A wá di pé ká máa struggle, a di pé ká kàn máa bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀, ohun tó jẹ́ pé ìlérí ni fún wa. All we need to do is just follow the shepherd, the olùṣọ́ àgùntàn. Tá bá ti tẹ̀lé olùṣọ́ àgùntàn, gbogbo yẹn. Bó tá a bá ní rọ́ọ̀dì yìí dání, tá a bá ní ọ̀rọ̀ yìí dání, kò sí bá ṣe fẹ́ ṣe gbé ìgbé ayé tó dẹ̀ máa easy, téèyàn máa ní fọ̀kànbalẹ̀, kò sí. A láti ní rọ́ọ̀dì ọ̀rọ̀ yìí, a láti mọ̀. Torí ẹ̀ Joshua ṣe sọ fún wa ní Joshua chapter 1 verse 8. Ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ. Ó ní ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Ó ní kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Kí nìdí ẹ̀? Ó ní nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere o. Nígbà tó bá mọ ọ̀rọ̀ yìí tó sì ń lò ó, tó ń ṣe bọ́rọ̀ yìí sọ pé kò ṣeé ṣe, ó ní nígbà náà ló máa ṣe ọ̀nà rẹ ní rere. Ó ní nígbà náà ni yóò sì dára fún ọ. Torí ẹ̀ ni Dáfídì ṣe sọ wípé ọ̀pá yìí òun ló ń tu òun ní inú. Ọ̀pá yìí òun la lè fi dí pẹ̀lú ọ̀tá. Nígbà tí ìṣòro bá dé, ó lè jẹ́ lójú oorun, ó lè jẹ́ anytime. Ọ̀rọ̀ Ọlọ́run ní Isaiah 59 verse 19 to 20.
Isaiah 59:19-20 ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé nígbà tí ọ̀tá bá dé bíi kíkún omi, ó ní pé ẹ̀mí Olúwa ó máa gbé ọ̀págun tó wà nínú wa yẹn, ọ̀pá tó wà nínú wa tá ti mọ̀, ọ̀rọ̀ Ọlọ́run tá ti dìmú tó wà nínú wa yẹn, ọ̀rọ̀ ẹ̀mí Olúwa á wá gbé sókè bí ọ̀págun. Òun la lè fi defend, òun la lè fi jà, òun la lè fi ṣe ohun gbogbo. Ṣùgbọ́n tá a bá sọ pé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa, tá a sì ní ọ̀pá yìí dání, tá a mọ ọ̀rọ̀ Ọlọ́run, tá a lè kọ ọ̀rọ̀ mẹ́wàá nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a mọ̀ pé eléyìí ṣiṣẹ́ fún mi, kọ́kọ́rọ́ eléyìí mu, torí ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan tá a bá mọ̀ tó sì ti ń ṣiṣẹ́ fún wa, kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ni. Kọ́kọ́rọ́ ni. Bishop Oyedepo sọ pé stop waiting for miracles, ó ní work it. Ó ní má máa dúró de iṣẹ́ ìyanu, ó ní ṣe iṣẹ́ ẹ̀. Ó ní Bible sọ pé ká máa dúró de, ó ní Bible sọ fún wa pé ká ṣe iṣẹ́ ẹ̀, and it is true. 1 Corinthians chapter 12, the working of miracles. Ó dẹ̀ ṣàpẹẹrẹ, ó ní má dúró kó di doctor. Tó bá sọ pé wà di doctor lọ́jọ́ kan tó lọ school, tó lọ training fún, ó lò lè di doctor. Ó ní pé so àfi tá bá fi ọ̀rọ̀ Ọlọ́run tá bá mọ̀, tá sì mú, tá di ọ̀rọ̀ Ọlọ́run yẹn tá dì mú, tá sì fi ìgbàgbọ́ tá fi lò, tá sì dúró tì, tá jẹ́ ká wà, tá wà discourage, tá dúró sórí ọ̀rọ̀ yẹn títí tí tọ́rọ̀ yẹn á fi di kọ́kọ́rọ́ fún wa láti ṣílẹ̀kùn tá fẹ́ kó ṣí. Wípé so bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. So ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó ní agbára, rod yẹn ó ní agbára. So ẹ jẹ́ ká wá ka Psalm 23, only 6 verses ni. Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Verse 1, ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Tí a bá yí kíní yìí padà, tá bá yí bọ́n ṣe kọ́ yìí padà, ìyẹn ni pé ẹni tí Olúwa ò bá ṣe olùṣọ́ àgùntàn rẹ̀ á ṣe aláìní o. Àwa ò ní ṣe aláìní lórúkọ Jésù. So Dávìdì sọ wípé Olúwa òun ni olùṣọ́ àgùntàn mi. Olúwa ń láti jẹ́ olùṣọ́ àgùntàn wa. Mo ti sọ fún wa nígbà tó ti kọjá, I am that I am yìí náà ni. Nígbà tá wà yìí, òun náà sì ni. Nígbà tó tún bọ̀, òun náà ni. A lè sá fún, kò síbi kankan tá à ń lọ. A ní choice ju pé ká fi Ọlọ́run yìí, ká fi ṣe olùṣọ́ àgùntàn wa. Verse 2, ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pákó oko tútù, ìyẹn ni pé oúnjẹ ní ibi tó tutù, tá à ti ní ṣe wàhálà bí ẹni tó máa kú, tá máa jí láago 5 sùn ní 12 a.m. We don't, tá bá fọ Ọlọ́run ṣe olùṣọ́ àgùntàn wa tó jẹ́ pé òun ló ń darí wa, gbogbo wàhálà yẹn ò ní tó yẹn. Ó máa lead wa lọ síbi tí pápá oko tútù tó wà, tá a ti fọkàn balẹ̀, tá a ti lè jẹun. Ó ní ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, níbi tí kò ti sí ìjì, kò sí wàhálà. That does not mean pé kò sọ pé kò ní sí wàhálà o. Kò kí n ṣe pé bóyá nǹkan kan ò ní ṣẹlẹ̀ o. Nǹkan á ṣẹlẹ̀, ṣùgbọ́n torí pé Jésù Kristi wà nínú ọkọ̀ wa, tí ìjì yẹn bá ti dé, ó máa mú ìjì, ó máa jẹ́ kó sinmi. Ó máa jẹ́ kó sinmi. Torí ká má sọ pé Sátánì sọ pé kò ṣèlérí fún wa pé kò ní sí ìjì. Ìjì yẹn lè ṣẹlẹ̀, ṣùgbọ́n torí pé Jésù Kristi wà pẹ̀lú wa, pẹ̀lú olùṣọ́ àgùntàn yẹn wà pẹ̀lú wa, ó máa dá ìjì yẹn, ó máa dá dúró. So ní verse 3, ó ní ó tu ọkàn mi lára. Ìyẹn ni pé ó restore soul mi. Mo ti sọ fún wa wípé ìdáríjì ẹ̀ṣẹ̀, ìyẹn láti ṣe bí gbàlà pàápàá, ó máa ń dáríjì wá. It doesn't matter nǹkan tá ti ṣe, tá bá ti humble ara wa, tá rẹra wa sílẹ̀, tá sì béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, Olúwa sì dáríjì wá. Ó ní ó mú mi lọ nípa ọ̀nà òdodo, divine direction ni o. Divine direction pé ọ̀nà òdodo yìí nìkan ni o. Ọ̀nà òdodo yìí nìkan la lè gbà tí kò ní sí wàhálà o. Tá bá ti lọ ń gba ọ̀nà tí kò ń ṣe ọ̀nà òdodo, you are on your own o. But tá bá ti ń gba ọ̀nà òdodo tó fi wá léyìí, gbogbo nǹkan tó fẹ́ ká ṣe, tá wá ṣe láyé, àárí ṣe lórúkọ Jésù. Dávìdì sì sọ fún wa, ó nítorí orúkọ rẹ̀ ni o, torí fún ògo rẹ̀ ni. Tá bá ń ṣe dáadáa, táwọn ọmọ wa ń ṣe dáadáa, Olúwa ń gbògo ni, inú Olúwa ń dùn ni. Olúwa ò fẹ́ wa fún wàhálà. Kò sí bàbá tó máa rí ọmọ ẹ̀ nínú wàhálà tínú ẹ̀ máa dùn. It doesn't give God the glory. But tí gbogbo nǹkan bá ń lọ, ta ní fọkànbalẹ̀, tí gbogbo nǹkan ń lọ, táwọn èèyàn ń rí wa tán sọ pé Ọlọ́run tẹni yìí ń sìn, èmi náà fẹ́ sìn. Nígbà náà l'Olúwa gbògo, nígbà náà ni. Ṣùgbọ́n
a ní láti rìn nínú òdodo, a ní láti rìn ní ọ̀nà òdodo. Tá bá ti ń rìn ọ̀nà òdodo tó tọ́ka wa sí yìí, ò nítorí orúkọ rẹ̀ Olúwa ṣeṣẹ́ ìyanu, ògo Olúwa á yọ jáde nínú ayé wa. Jeremiah 31 verse 25 ẹ lè kà torí àkókò wa ti lọ, ẹ lè kà Jeremiah 31:25 tá bá ṣe tán. Verse 4 ó ní nítòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì ikú. Mo fẹ́ explain bí díẹ̀. Ṣé rí àfonífojì ikú tí Dávídì ń sọ yìí? Dávídì tabalẹ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Dávídì gangan ló ti rìn nínú àfonífojì ikú ó ti pọ̀jù nígbà. Ṣé níwájú Gòláyátì ni? Ṣé nígbà tó ń ṣọ́ àwọn ẹran tó jẹ́ pé òun nìkan teenager ọmọ kékeré nínú oko tó pa kìnìún tó pa àmọ̀tẹ́kùn, ẹ rí pé ó ti rìn nínú shadow of death nígbà tó ti pọ̀jù? Àbí ṣé nígbà tí Sọ́ọ̀lù ń lé káàkiri ni tó jẹ́ pé almost 3 years ni Sọ́ọ̀lù fi ń lé káàkiri tí ò lè súnlé, tó jẹ́ pé inú òkúta ẹ̀yìn òkúta nígbà mìíràn àwọn ibi tó máa ń sùn nìyẹn. So irú ibi tó máa ń sùn nìyẹn, irú àwọn ọbẹ̀ yẹn anytime ni Sọ́ọ̀lù lè rí pa. But Dávídì sọ wípé bóun ṣe ń sun gbogbo àfonífojì ikú yẹn káàkiri tó, ọ̀tá kankan wọn rí òun pa. Even nígbà tọmọ tó bí gan lè kúrò lórí oyè tó fẹ́ pa bàbá ọmọ náà ò rí Dávídì, kò rí pa. So Dávídì sọ wípé nítòótọ́ pé kíní yìí òótọ́ ni o, pé bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì ikú, ó ní èmi kì yóò bẹ̀rù ibi kan. A dẹ̀ rí pé Dávídì ò bẹ̀rù kankan lóòótọ́, torí ẹni tó bá ní bẹ̀rù kò lè ṣe kan tí Dávídì ṣe. Ó ní mi ò ní bẹ̀rù. Kí ni ìdí tó sọ pé òun ò ṣe ní bẹ̀rù? Ó ní nítorí Ọlọ́run wà pẹ̀lú òun. Ó ní nítorí Ọlọ́run wà pẹ̀lú òun ni o. Tí ò bá jẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú ẹ̀, ṣé a wá lọ fèsì Gòláyátì? Tí ò bá jẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú ẹ̀, ṣé a wá pa kìnìún àti àmọ̀tẹ́kùn nínú oko tí ò ní ìbọn? Tí ò bá jẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú ẹ̀ lọ́dún 3 tí Sọ́ọ̀lù fi ń lé káàkiri, ṣé Sọ́ọ̀lù ní rí pa? So nǹkan tí mo fẹ́ ká mọ̀ ń pa àfonífojì ni wípé àfonífojì òyìnbó pè ní shadow. Ṣé rí tí ò bá sí shadow, tí ò bá sí ìmọ́lẹ̀ kò lè sí shadow. Ṣé mọ̀ pé tí ìmọ́lẹ̀ iná bá wà òun ni shadow máa ń wà. Iná ló máa ń reflect shadow. So tí a bá tiẹ̀ rí pé inú shadow lèèyàn wà, mo fẹ́ ká mọ̀ wípé ìmọ́lẹ̀ wà níbì kan. Ìmọ́lẹ̀ is around the corner o. Ìmọ́lẹ̀ is around the corner. You only need to pass through that shadow and you will see the light. Because Jesus Christ is the light o. Jésù Kristi wà ńbẹ̀. Ó wà ńbẹ̀. So Dávídì sọ pé bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi ò ní bẹ̀rù ibi kankan nítorí ìwọ wà pẹ̀lú mi. Ó ní ọ̀gọ́ rẹ, ìyẹn rọ́ọ̀dù ọ̀rọ̀ Ọlọ́run tá à ń sọ yìí o, àti ọ̀pá rẹ stáàfù èyí tó fi ń kọ́ wa lọ́gbọ́n, ó ní àwọn méjèèjì ni wọ́n ń tu òun ní inú. Ẹ lè ka Isaiah chapter 50 verse 10. Mo fi sọ̀rọ̀ ń pa àwọn rọ́ọ̀dù yẹn. Isaiah gan sọ̀rọ̀ ń pa rọ́ọ̀dù yẹn wípé àti pé Jésù Kristi ni rọ́ọ̀dù náà, ọ̀rọ̀ Ọlọ́run sì ni. A tún lè ka Proverbs chapter 4 verse 11. Tá bá ń gbọ́ fídíò yẹn later, a lè ka gbogbo rẹ̀. So ní verse 4 ó ní èmi ti a lè ka fúnra wa. Ẹ ka Proverbs chapter 4 verse 11. Ẹ jẹ́ kí n lọ sí verse 5. So verse 5 sọ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìyẹn ni pé ó pèsè fún mi ní rẹpẹtẹ ní o, increase in my hands ní o. Gbogbo nǹkan tí mò ń ṣe gbogbo rẹ̀ òun ló ń bọ́ sí, tí mò ń rí ẹ̀kúnrẹ́rẹ́ nínú àwọn nǹkan tí mò ń ṣe. Ó arrest àwọn ọ̀tá yẹn ní o. Gbogbo wọn kò sí kankan tán lè ṣe. Ó arrest wọn, má ṣe pọ̀ tó níṣe ló arrest wọn. Ó ní ìwọ wá da òróró sí mi ní orí, ago mi ó wá kún àkúnwọ́n sílẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ wípé ọ́ìlì tó wà lórí wa òun ni ó show increase tó wà lọ́wọ́ wa. The oil on your head determines what is in your hands o. And it even goes all the way to our leg láti fún wa ní speed. Láti fún wa ní speed. Ó máa ń mú delay kúrò. So a láti máa béèrè ká máa gbàdúrà fún ìfàmìyàn òróró ẹ̀mí mímọ́
kó ṣe pé ká kàn máa dúró pé Olúwa máa anoint mi, á ń láti gbàdúrà fún pé God anoint me with the oil of the Holy Spirit. That is called the anointing of the Holy Spirit. We need to ask for it. Then verse 6, ó ní nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn. Ṣé mọ̀ pé ire, goodness, spirit ni, àánú spirit ni. So téèyàn bá ń rìn, táwọn spirit méjèèjì bá ń tẹ̀lé èèyàn, you are not alone o. You are not alone. Goodness is a spirit, mercy is a spirit. Wọ́n sì máa ń jà, wọ́n sì máa ń ṣiṣẹ́ ni. Nǹkan tí ò bá ní jẹ́ kí ire kó ṣẹlẹ̀, goodness á take care. Nǹkan tí ò bá ní jẹ́ kí àánú kó ṣẹlẹ̀, àánú á take care. Àánú yẹn tiẹ̀ wá ní agbára. Torí ibi tí àánú yẹn bá ti tẹ̀lé èèyàn dé, èèyàn máa mọ̀ pé ìyàtọ̀ wà. Ìyàtọ̀ wà. So tá bá ń sọ pé goodness and mercy, ṣe pé a kàn máa ń kà á ní, goodness and mercy shall follow me. A kàn ń kà á ní o. A meditate. Tá bá mọ̀ lóòótọ́, à ń lọ bì kan, a dẹ̀ mọ̀ pé goodness tẹ̀lé wa, mercy tẹ̀lé wa. They must speak for us. Wọ́n á speak fún wa. But a kàn máa ń kà á ní. A kì í mọ̀. But David mọ̀, ó mọ̀ pé nǹkan tó lágbára ni. Pé tóun bá, even though òun dá nìkan wà, òun sá fáwọn ọ̀tá, ṣùgbọ́n ire ń tẹ̀lé òun, àánú sì ń tẹ̀lé òun. So David sọ pé nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo ni o. Ìyẹn là ń pè ní abundant life láyé ń bí. Abundant life. Ìyẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ ká tó lọ fún eternity. Tí goodness àti mercy bá ń tẹ̀lé èèyàn máa gbé ìgbé ayé tó dára, tó dára. Ó wá parí ẹ̀ pẹ̀lú pé èmi ó sì máa gbé inú ilé Olúwa láéláé. Ìyẹn ní eternal life o, eternity. O ayérayé, ayérayé, ayé. Nígbà tá bá di ojú wa, tá bá rí Jésù Kristi lórí ìtẹ́, a bá fẹ́ lọ bá Jésù Kristi gbé, ìyẹn ni kò ní ọjọ́, kò ní gbà, títí láéláé ni. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew 25 from 32 to 34. Ẹ má bínú àkókò wa. Matthew 25 verse 32 to 34. Ó ní níwájú rẹ̀ lé a ó sì kó gbogbo orílẹ̀-èdè jọ, yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ kúrò ní ara wọn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ìyá àgùntàn rẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ń ya àgùntàn rẹ̀ kúrò nínú ewúrẹ́. Òun ó sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀, ṣùgbọ́n àwọn ewúrẹ́ sí ọwọ́ òsì. Mo sọ fún wa pé Jésù Kristi ni olùṣọ́ àgùntàn náà. Bible sì sọ fún wa wípé gbogbo àwọn ẹran gbogbo wa pátápátá la máa kó wá síwájú Olúwa. Ṣùgbọ́n lọ́jọ́ náà, olùṣọ́ àgùntàn yìí ó máa ya àwọn ewúrẹ́ tí ò kì í gbọ́ràn, ó máa yà wọ́n kúrò nínú àwọn àgùntàn rẹ̀. Nítorí ó mọ àwọn àgùntàn rẹ̀ sì mọ́. So àwọn ewúrẹ́ ó máa yà wọ́n sọ́wọ́ òsì. Àwọn àgùntàn rẹ̀ ó máa fi wọ́n sọ́wọ́ ọ̀tún. Ní verse 34, ó ní nígbà náà lé ọba yóò wí fún àwọn tí ó wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún fún bàbá mi làwa jẹ́ o. Pé ẹ̀yin alábùkún bàbá mi, ẹ ti jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ wá. Ẹni tó bá ti jẹ́ àgùntàn tó bọ́ sọ́wọ́ ọ̀tún, òun ló máa jogún ìjọba tá ti pèsè sílẹ̀ o láti ọjọ́ wá o. Gbogbo mansion tá ti kọ́, òun ló máa lọ bá Jésù Kristi gbé. Òun ni kò tún ní ikú ìkejì, òun ni ò ní rí iná ajónirun. Ṣùgbọ́n ẹni tó bá ti sọ pé kó bọ́ sọ́wọ́ ọwọ́ òsì pé ewúrẹ́ ni, iná ajónirun ni o. Ní ò ní jẹ́ ìpín tiwa lórúkọ Jésù. So ẹni tó bá wà lórí òkè Síónì tó mọ̀ wípé ó kàn sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi ni, olùṣọ́ àgùntàn yìí kò mọ̀ ẹ́ o, kò tiẹ̀ mọ̀ ẹ́ rárá. Torí tó o bá fayé rẹ fún Jésù Kristi, tó o bá di àgùntàn rẹ̀, ó ní mo mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí. Tí kò bá ti mọ̀ ọ́, àfi tó bá fayé rẹ fún Jésù Kristi o. Bóyá o dẹ̀ ti jẹ́ àgùntàn rẹ̀ tẹ́lẹ̀, o ti fayé rẹ fún, ṣùgbọ́n o ti já kó lọ, ó fi staff ẹ̀ pé ẹ padà bọ̀ tó yarí,
o ṣáà larí mọ́ bẹ̀ pé títí ẹ ló fẹ́ ṣe bó tó fẹ́ padà sínú agbo ó rẹ́dì àti gbà ọ́ tún padà wá wá tún di àgùntàn rẹ̀ ò ní jẹ́ ewúrẹ́ lọ́jọ́ náà àjọ ríra wa àjọ yọ̀mọ́ ara wa so tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ tíwọ náà fẹ́ di àgùntàn rẹ̀ láti èní lọ tó fẹ́ kí olùṣọ́ àgùntàn yìí ó fẹ́ kó máa ṣọ́ ẹ ó fẹ́ kó máa dàrẹ́ẹ̀tì ẹ ó fẹ́ kó fún ẹ ní ìsinmi àti pé ní ìkẹyìn ó tiẹ̀ fẹ́ bá olùṣọ́ àgùntàn yìí ó fẹ́ bá gbé jẹ́ ká jọ gbàdúrà wípé Olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí fi ẹ̀jẹ̀ rẹ fi fọ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi kọ orúkọ mi sínú ìwé ìyè Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè lọ́jọ́ náà tó bá déwájú rẹ̀ á sọ pé bọ́ sọ́wọ́ ọ̀tún ni ìwọ ń ṣe wúrẹ́ tó máa lọ sọ́wọ́ òsì àáríra wa àjọyọ̀ mọ́ ara wa wípé Mr. Lọ́mọ èyí náà méèkì ẹ̀ Ṣàtòwọ̀n èyí náà méèkì ẹ̀ àyàwá ní Olúwa ẹ̀ méèkì àjọyọ̀ mọ́ ara wa lórúkọ Jésù ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà òní ìdájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. The Lord bless you all in Jesus' name. Ẹ má bínú time wa tó.